àjọ wa ń bí ni bàbá wa nílùú Ghana báyìí fáwọn ètò kan tí gbogbo Ọ̀fà rò. Mo kí àwa tí à ń sojú kábíyèsí ọlọ́fà. Bàbá wa wá lóbò. Kábíyèsí. Bàbá olú tí ó dé Ọ̀fà rò. Kábíyèsí. Ìjòyè àgbà yányán àwa àti Fàṣálọ́fà. Káró lé o. Mo kí yín púpọ̀. Inú mi dùn láti wà níbí lénìí. Àkọ́kọ́ àkànṣe àdúrà tààrà fún Medicare. Ẹlẹ́ẹ̀kejì kí n wá sọ ìrírí ayé mi lórí Medicare. Because ẹni tí ò bá débẹ̀ kò lè sọ tó wà níbẹ̀. Àmọ́ kí n tó ṣe àdúrà gbogbo àti a wà níbí. Mo kí ọ̀gá Chief Imam Offa. Èmi ni Imam Offa. Dr. Tarumi ni Imam tèmi. Àti Dr. Salah. Èmi ni Imam Offa àwọn ni Imam mi. Ẹ jókòó, mo ti jókòó nù. Ẹ sùn, mo ti sùn nù. Because bọ́lọ́wọ́ bá tiẹ̀ gbà mí là púpọ̀ Medicare lóru láti fi là mí. Ọ̀rọ̀ mi kọjá ń gba káàdì níbi ọdẹ́mọdẹ́nù. Ọ̀rọ̀ mi ò dẹ̀ sú wọn tọ́nà fi wá là mí yányán. Alhamdulillah. Àwa tí a wà níbí mẹ́ta ni iléeṣẹ́, òṣìṣẹ́ àti irinṣẹ́. Mẹ́tẹ̀ẹ̀ta tí ò bá ti dáa kò lè sí àṣeyọrí. Àwọn dókítà kan bẹ tó yẹ pé tòótọ́ wọn mọṣẹ́ ṣùgbọ́n wọn ò kó ẹ̀mí síbi iléeṣẹ́ tó dáa. Wọ́n rẹ́dí àti kan tó dáa fáwọn aláàárẹ̀. Wọ́n ń tìrìtì àwọn aláàárẹ̀ bíi ẹlẹ́wọ̀n. Wọn à mọ̀ pé tí ì bá ṣe àárẹ̀ bí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ń gbé kó tó rẹ̀ àlìjẹ́nà ayé ni. Ṣùgbọ́n táwọn rẹ̀ bá ti dé ànípinnu kankan mọ́ Ọlọ́run ti arrest wa nù. Mo káàkiri púpọ̀ lórílẹ̀ ayé ṣùgbọ́n lára ibi tí ẹ máa ń gbà yàn sí tálàáfíà ó pọ̀ sí Medicare wà ń bẹ̀. Mi sọ́dọ̀ àti sọ̀rọ̀ yìí torí tí mo rí mo sọ àti tó ṣe mí. Iná wà, nǹkan wà, àlàáfíà wà. Tó bá rí ibi tí wọ́n ti fẹ́ yẹ̀ wò lọ twitter mi báyìí ẹ kàn rò pé bígbà tí wọ́n tíyàn magadroom ni wọ́n máa fi iná tọ́lá fóònù wọ́n fi máa yẹ èèyàn wò. Àní kò mọṣẹ́ ibi títí ṣiṣẹ́ nǹkan apààyàn ni. Ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ bá wa mọṣẹ́ kò kù wá tí ó fi darí àwọn tí wọ́n gbé wá. Látòrí prof àti àbá sọ̀rọ̀ tán gbogbo ẹ̀yin ńlá lámú kí ẹjọ́. Medicare wọ́n ní ìwà tó pọ̀, àwọn adarí wọ́n níwà, ọmọ sí òsì wa ní níwà. N tó pààyàn lọ́sítà mi dókítà tí wọ́n lọ gbé abá gan ló pa wá. Àárẹ̀ tí ò ju pé gbádùn lọ tá a sì gbádùn láyé tí fún yàn yóò ti kọ́kọ́ rojú yóò máa wò pé bẹ́ẹ̀ ni mo fẹ́ kú kọ́ yìí. Ìṣesí rẹ̀ ó ti pààyàn. Ẹ tẹ́ wá ń bí tẹ́ ń ṣerú iṣẹ́ Dr. Sarumi àtàwọn kọ̀ọ̀kan tẹ́ wá ń bí ẹ lọ kọ́ ìṣesí yín máa ń pààyàn nígbà míì. Èmi ò rí bọ́rọ̀ sí lè wò lélẹ̀ tó Dr. Sarumi ó kàn máa rẹ́rìn náà ni. Ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀rín gangan sí ni máa ń là wá. Dùwọ́n Dr. Salah ẹlòmíì kò ní tí yẹ̀yàn wò tí ó kọ́ sọ ni pé kò dájú pé lè gbádùn.
ìdajì ẹ̀mí tó kù kàn bọ́ lára ni. So Dr. Sarumi àtàwọn yòókù wọn you see ẹlòmíì kú mọ̀ kí bá a ṣe bọ́lọ̀ ṣe pè yẹn ní tí wọ́n fi gbé wa because tí wọ́n fẹ́ wá bí ń gbà yẹn nǹkan wọn jàlá bí abẹ́rẹ́ tí wọ́n ṣe tú níbì kan ni èmi ń ṣe bí imam tí wọ́n fẹ́ lọ gbà wòsàn because wọn ò ní lè treat mi bí wọ́n ṣe fẹ́. ṣé mo mi ò kàn máa wò yẹn pé bóyá bàtà rẹ bá ti wá dé àìsàn yẹn jàtijàti kẹ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ń bí wọ́n ń ṣe bí ọmọlúàbí tiẹ̀ ni wọ́n. àwọn tí wọ́n dẹ̀ wá ń bí tí wọ́n bá gbé yàn dé tí wọ́n bá rí pé léyìí ti fẹ́ kú wọn ò ní kọ́kọ́ béèrè owó ẹ máa tọ́jú ẹ̀ wọ́n á sanwó làwọn náà fi dọmọnú lé wọ́n bí kẹ̀ àwọn tó fẹ́ kábàá ń dòwò pọ́pọ̀ láti fi mí polú ọjà pé yẹ́ẹ̀sì mọ́mọ́ ọ̀fọ̀dọ̀ wa ló ń nẹ́kẹ̀ ṣùgbọ́n gbà tá a bá débò míì tí ò bá jọ nǹkan kọ́ sẹ́yìn ò ní padà kó ń bẹ̀ ni. ó kí n pé ẹ fi ọmọlúàbí bá wa lò mẹ́tìkì ọmọlúàbí ni wọ́n dídá àtàwọn ọ̀gá ń ló ran tàwọn ọmọọṣẹ́ bọ́gà ò bá ti gbádùn ọmọọṣẹ́ sí èrè èyí gbọ́dọ̀ fẹjọ́ ọmọọṣẹ́ sùn bí wọ́n bá wí kọjá rẹ́dẹ̀rẹ́dẹ́ ẹ ṣe ẹlẹ́ẹ̀kẹta ìyẹn lè mọṣẹ́ ó lè níwà kò kú níṣẹ́ tí ìtọ́jú èèyàn bòmíì àṣà àgànná wọn kàn kun ìta rẹ lọ́dà ni inú rẹ dahoro kò sí nítorí fi tọ́jú èèyàn bẹ́ẹ̀ because àwọn yẹn ń kánjú kó kà kọ́ lẹ́sí express ilé ńláńlá conference ni àlàáfíà àwọn tí wọn kó wa kò bá wọn lẹ́jọ́ so èmi lè fọ́sọ̀ ẹ̀ mẹ́ẹ̀ẹ́ta ló wà ní medicare bí tẹ́ kó a sí dáa àwọn tó ń tọ́jú wa dáa àwọn anìrìnsẹ́ tó dáa because bẹ́ẹ̀ bá tiẹ̀ kówó lọ́wọ́ kò kú bí tó ti rárá fi rà ẹ ṣe púpọ̀ now ẹ má tún wá sinmi because tí ẹ bá jẹ́ ọ̀gá tó ń lọ ní express tó wá fi lè dúró tọ̀ báyìí kówó yọkọ̀ tí ó já ń lẹ̀lẹ̀ àwọn tí ò ní bá mọ́ tí wọ́n fi dé kò nù. tí ẹ bá ti dípò aṣíwájú kò gbọdọ̀ sinmi mọ́ irú àwọn kì í sinmi báyìí mo tún lọ program mi nìyẹn kí ló fà àwọn tó ń sáré tẹ̀lé mi pọ̀ tí wọ́n fẹ́ bíìtì ni èmi náà wà nígbà fún wọn bí ayé ṣe rí nìyẹn ẹ má sinmi àtọ̀ ẹ tó lọ wá nǹkan tí o ti ṣe ẹ má fi kún ẹ lọ wá nǹkan tí ẹ ti ní ẹ tún lọ ní bẹ́ẹ̀ bá kọ́ gba irinṣẹ́ tó kọ́ rà á yóò jó lára àmọ́jọ́ tí wọ́n bá wà tí wọn ò rí tó ṣe gbọ́dọ̀ ẹnìkan náà ti rí ibi tí ó ti di ọlọ́rọ̀ nù ẹ̀sìn má dín ìwà yín kù ìwà tẹ́ ń wù yẹn tó fi di pé àwa pèrè bá ká wá bí ju ká lọ lóyún gan lọ́ngbà mí torí kí ni déédéé tá a bá padì lẹ́ni lọ́dọ̀ ẹ̀yin tẹ́ dẹ̀ ń kún wọn lọ́wọ́ tẹ́ jẹ́ àwọn doctors tẹ́ ń kún wọn ẹ bá ń kí Dr. Salah púpọ̀ Dr. Salah ẹ bá ń kí Dr. Salah púpọ̀ Dr. Salah ṣe nígbà tí mo gbé kíní kankan wá sí ọ̀dọ̀ Dr. Sarumi sí medicare àwọn Dr. Sarumi ọmọ àdírẹ́sì ẹ kò ní ìdíkẹ́ lọ lóyìnbó kẹ ara mi kọ́kọ́ balẹ̀ pé àṣà àtẹ̀lé lọ lóyìnbó ṣèkọ́ kan ti balẹ̀ báwọn àwọn náà bá dé tẹ́nìkan lè kọ́kọ́ ti di pé ẹ ti kú tákẹ́ Dr. Lakan bu ẹni kẹ bàbá yẹn máa gbádùn kò sí problem mo kọ́kọ́ sùn náà pé ṣé ń ṣàgbádùn kó sówó lóúnjẹ mi ń yà ṣé ń ṣàgbádùn ahmed kìí irun yín sọ wọn ọ̀rọ̀ tí mò ń sọ máa kẹ́lòmíì lára bọ̀ kó náà ṣe bí yín tó bá ṣe bí yín a máa sọ tiẹ̀ náà jáde ọmọ mi kan bẹ níbí doctor ni PhD holder èmi ẹ̀ lájọ wá bí mo wá sí medicare ẹjọ́ yẹn òun náà ló máa bá mi ká gbogbo ìrìn àjò mi tí mo rìn nípa àlàáfíà àwa délé kò tí ì pé 30 minutes bọ́kadà sì gbanu ẹsẹ̀ rẹ̀ sì rún jégéjégé mo bá pe ó sì ti dòru mo bá pe medicare pé
wọ́n ń gbé bọ́ọ̀lù ẹ̀sẹ̀ ẹjọ́ ẹgbàá mi ẹ má jẹ́ kó kù wọ́n ní kò sí problem dókítà Salah wọ́n ti pé dókítà Salah àwọn tó ń gbé bọ́ọ̀lù látọ̀fà wọ́n bá nǹkan ti dúró dé ni ìsì tí ẹ bá ní lówó lọ́nà tí ẹni dókítà ti sùn ṣé ìrorò ti ní pákílò tó mọ̀ ni so ń tà ń fẹ́ lára yín nìyẹn ẹ sì má dínkù ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ díẹ̀ ṣe bíbì kan lẹ ti bẹ̀rẹ̀ tó bíbì kan bí èyí tó ti bíbò mẹ́à bí ó sì máa kárí ayé nìyẹn torí kínni ẹ̀mí yẹn jẹ́ yín lógún gan téèyàn bá lè sọ ń pa nípa yín èmi lè sọ gbà tó yá mo tún sọ mi náà gbogbo bẹ́ẹ̀dì tẹ kú fún mi ń dà mí láàmú wọn ló dáa wọn bá ní kó lọ gbé tilé wá èyí tó jọ tilé gangan mo lè sùn lórí eléyìí ṣé aláàárẹ̀ máa ń yọ̀ ó rẹ́ni yọ̀ sí lọ́rùn níkẹ́ because ẹ dáa púpọ̀ ọlọ́run sì gbàdúrà yín. Àmín. man ahya'a faqad ahya an-nasa jami'a tí n bá tiẹ̀ ń wúlò fáyé lónìí ẹ̀wà náà tó jẹ́ kí n máa wúlò because àárẹ̀ tó ṣe àwa kì í ṣe wàsáàrẹ̀ ṣùgbọ́n Ọlọ́run lò yín láti fi dá mi padà sáyé so now owó tí bá ti wá ń bẹ lọ́run ti ń sọ wá sí lórílẹ̀ ayé lónìí ẹni commission lórí mi ìwọ tí ẹ bá tọ́jú mi dáadáa olùwé ti di ẹ̀bọ̀rọ̀ sígbà tí mo wá rẹ tí mo lè nà rọ́bà ìtẹ́ mi lè nà rọ́bà ìtẹ́ lè nà mi lè nà rọ́ àtọ́ mo ń dì mọ́ nǹkan ni wọ́n á tún ní Dr. Samuel kai ẹ prescribe fún mi oògùn báyìí kí ni kàn ṣe ok ìyẹn wọn gbàgbé ẹsẹ̀ wọn torí ni wọ́n fi tínà wọn torí kí ni health is wealth wo tá a bá jẹ́ láyé tí èèyàn bá ti lálàáfíà òfo ni ẹ ṣe tẹ dáwọ́ tẹ wá so tó bá rí bẹ́ẹ̀ èmi ni wọ́n mú Ọ̀fà àwọn ìmáàmù mi náà dúró wọn. Allah ẹ sùn mo ti sùn ẹ mọ yíra padà wọn wà ní Dr. Sarubi àti tó ju àfáà lọ ń bẹ sí ọlọ́jà àdúrà ògbà. Àmín. àwọn táwa ń bí ẹ má jẹ́ àròpọ̀ ajẹ́ nǹkan tán ọ̀rọ̀ tẹ̀yìn tẹ̀ wá ń bínú tẹ̀ ń tọ́jú àwọn èèyàn ẹ má jẹ́ pé oyin ó gùn yín ẹ má jẹ́ ìmọ̀ tẹ̀mọ̀ ìmọ̀ abẹ́rẹ́ ó gùn yín bẹ́ẹ̀ sì lè tọ́jú àkàn pẹ̀lú abẹ́rẹ́ tẹ́yìn náà bá pàdé tó lé lójú oorun abẹ́rẹ́ ò ká àkàn lẹ́ wà lọ. gbogbo ọ̀tá sì ń gbé wá kẹ́lẹ́ máa ké mọ́ ẹlòmíì àárẹ̀ mú ní lójó súnlẹ̀ bẹ́ẹ̀ tó bá ké lásán ìlú lè mìtìjì ẹ sí táwọn èèyàn máa tí wọ́n ṣe èèyàn lásán àwọn doctors máa ń rorò nígbà míì ètò ìdásùn kalẹ̀ tí ń rúnjú pọ́tọ́ ọ̀hún kò sí tí ò lè ṣe o ẹ máa train ọmọ abẹ yín pé gbogbo èèyàn kan ní ká máa gbójúmọ́ o sẹ́mi tí mo wà ń bẹ̀ yẹn tí mo kàn sùn kalẹ̀ bí ẹrú ilé ńgbà yẹn sẹ́mi náà kọ́ ni táàrẹ̀ bá ti mú yẹn ẹ má rò kí o lè gbádùn tó bá nà ọ̀rọ̀ tán ẹ lè jàǹfààní ẹ̀ tọ́lọ́wọ̀n bá ti pa kò síbi tí ò lè mú ẹ̀yìn náà dé so ẹ mọ̀ kanra púpọ̀ mọ́ ẹni tí ò gbádùn tẹni ń ṣe bí dìdìrìn kò gbádùn ẹ̀yin lẹ gbádùn ò gbádùn ẹni tí ò gbádùn ìdajì wèrè ni yóò bínú jù yóò sọ̀rọ̀ jù yóò kígbe lóru yóò kanra ẹ̀yin lẹ manage àwọn aláàárẹ̀ toró sẹ́mi rí sẹ́mi mo wà ń bí tí mo lo bí ijọ́ mẹ́rin bí ijọ́ márùn-ún tí ń sùn rárá gbogbo Dr. Salah àwọn Sarubi mo kún sí yọnu wọn tún wá lọ pè mí wá bíi méje n tún sùn wọn á ní ṣé ẹ fẹ́ kí n kú sí i lọ́rùn wọn làwọn ò fẹ́ ẹ sá máa wò mí hàn á sùn ẹlòmíràn ní ẹ ṣe sùn kí ni ń ṣe yín èmi mo máa ti ń ṣe mí àwọn ò mọ̀ aláàrẹ ló máa tó ń ṣe òun mo dúpẹ́ pé Ọlọ́run tó mi mọ́ yín pẹ̀lú ìwà tẹ ní so àwọn táwọn bí ẹja kọ́ sí wọn now mi ò màsùkò tẹ́ máa gbowó ṣùgbọ́n gẹ́gẹ́ bí alálàáfà tèmi màá fún yín nísìn cash 250,000 naira. Allahu Akbar. bọ́sì bíi ta ló wà mẹ́rin. إذا ما نظرنا في بداية أمرنا
نرى أن الشكر واجب لربنا. èmi wá bí kẹ́ dégbà fún mi mo wá fi oore hàn ni gbogbo òde kọ́là àfa àti máa gbowó àfi tí ò bá jẹ́jẹ́ mọ́ rí onípẹ̀ ẹ̀jùkú mi ti mọ̀ rí àfẹn tí ò bá fà dáadáa ló kù gbogbo òde kọ́ lòdì owó òde ọpẹ́ náà máa ń bẹ tí wọ́n bá ti lẹ́mìí pé gbogbo òde ní ti máa gbowó kò lálùbáríkà ni àbí kó ní wọ́ọ̀bìà kó ní wọ̀ra yes ẹni tó là wá èló 250 lójú abẹ́rẹ́ wákàtí lójú tẹ́sítì lásán yẹn ó ti fẹ́ dolo sí kí lélẹ́yìn ràn nínú tó ṣe á lọ láyé ẹ má dégbà pa fún mi èmi ló yẹ kí n má dégbà fún yín torí kí ni ẹ sì mí tọ́jú ẹ má bẹ̀rẹ̀ tẹ̀lé gúnyàn tí ò ní jẹun tó jẹ́ mọ́ tí ò fi lọ́ bọ́ lọ ẹ kanra jọ mo gbé dé tí ń pa ewo lóru ẹ gún mi lódì so kí ni bá gbé bílíọ̀nù wá bí lónìí nígbà mo tó ọkọ̀ ọjọ́ tẹ́ńpé mo mọ̀ fà ní lọ agbádùn ńlá tó ọkọ̀ ọjọ́ pé yóò bá gbádùn ni ó sọ lọ́mọ ńlá kí yóò máa gùn ká so ẹ ṣe púpọ̀ ẹ̀yin tẹ̀sí wá ń bí náà ọ̀rọ̀ tí mo sọ fún yẹn lọ dì mú èèyàn jẹ́ èèyàn lọ o tí wọ́n bá tẹ̀ ẹ̀ kalẹ̀ fún yín ẹ má máa wù wọ́n bí ẹrú mọ́ o pàápàá ni o ẹ lọ kọ́ ìwà ọ̀pọ̀lọpọ̀ yẹn níwà ẹ kẹ́ mọ tẹ̀wọ̀n yẹn mọ́lẹ̀ ẹ tún sún dáadáa gún ẹ lórí sábà ẹ kẹ́ ń tẹ́ mo sọ yìí kẹ́kọ̀ọ́ sí àwọn tó dáa tí mo sọ láàrin bí ni mo sì kí Oyèdépò náà gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo kí wọn kú tọ́jú wa ẹja tẹ́wọ́ àdúrà ọdún mẹ́wàá lè ń ṣe báyìí ọdún mẹ́wàá mi jẹ́ ti ga jù báyìí lọ lọ́nà ẹgbẹ̀rún. Àmín. Ọlọ́run jẹ́ àlùbáríkà yín ó pọ̀ sí. Àmín. bí ẹni tí ń darí wá sí pé ògo àgbáyé nìyẹn àdàtọ̀ ẹ̀yin náà mọ̀ bí ẹ mọ̀ bí apọ̀nbẹ náà nù lára àwọn mẹ́mbà wa ní Kwara State House of Assembly nìyẹn àwọn tí kábíyèsí ọlọ́pàá mọ̀ bí gbogbo Ọ̀fà ló mọ̀ bí bàbá mi ọlọ́fà àwọn lọ́sítà mi tí wọ́n máa wá ibi náà ni sí múlú ọlọ́fà máa sùn síbì kan ẹ ò pé wọ́n ń tọ́jú ẹ̀ dáadáa ń bẹ̀ ni ẹ ṣe ẹ tẹ́wọ́ àdúrà pẹ̀lú ògo Ọlọ́run ẹ lálùbáríkà tí ó pọ̀ Àmín. ẹ ṣoríire tí ó pọ̀ Àmín. bí àwọn ti pè mí pé ògo àgbáyé nì lórílẹ̀‐èdè ayé báyé ṣe tó yìí ni tí wọ́n ní bá késẹ̀tì mi bẹ̀. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ náà gbogbo ayé ni kọ́lọ́ ń pò kìkì yín ká. Àmín. kẹ́ lálùbáríkà kẹ́ ṣoríire. Àmín. kẹ́ wàá má parun. Àmín. ẹni tí wọ́n gbé wá tí ó yọwọ́ tí ó bá yín jẹ́ mọ́jọ́ mọ́nà ọ̀dọ̀ yín. Àmín. àwọn tí wọ́n bá ti ń gbé wá kí wọ́n mọ̀ iye. Àmín. tẹ́ bá